lẹ́yìn tí a gbọ́ tó ṣe eré tán tó wọlé àwọn eégún wá láti Ìjẹ̀bú látọ̀dọ̀ àwọn Ìjẹ̀bú Òdòrò arẹ́lú wọn máa ń sàlẹ̀ jìnnà. bàbá wo àwọn eégún wọ̀nyí a rí i pé àwọn eégún eléwì oníjó ti Ìjẹ̀bú òun lẹ̀ ń wòye àwọn Ìjẹ̀bú Òdòrò arẹ́lú wọn máa sàlẹ̀ jìnnà ọmọ agbádélọ́ba lórí ọmọ àpèkúlẹ̀ fọbajẹ ní kónú ajere fàdákà àyégbàjẹ̀bú ohun ẹni ẹ̀ ní wíníwíní àyégbàjẹ̀bú ohun ẹni ẹ̀ ní wíníwíní àyégbàjẹ̀bú ó pẹ́ ní ọ̀hún pọ̀ ó dẹ̀ ní alágẹmọ ká má jẹ́ kó yà wá lẹ́nu. bàbá wa tí wọ́n jẹ́ Alhaji Akẹ́rẹ́ Ọ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jẹ́ ẹni tó ń ṣọ̀jẹ̀ káàkiri wọ́n bá wọn ṣọ̀jẹ̀ déjẹ̀bú òun lẹ fi rí táwọn Ìjẹ̀bú náà tí wọ́n fi kéégún wá pé ó yẹ ká máa bára wa ṣe èèyàn ló ń bẹ èèyàn ṣe tiẹ̀ torí Akẹ́rẹ́ a máa bá wọn ṣe dáadáa níjẹ̀bú àwọn náà wọ́n wá láti wá bá bàbá ṣe. ẹ̀rí èyí tó ń yíṣọ òun lè rí tó ti di alábala yìí òun náà ti di lábala ẹ̀rí òun náà máa ṣẹ̀wá mú ijó lẹ́wẹ̀lẹ́. ẹ ti ń wojó. lẹ́yìn èyí ẹ tún wò mí àná ẹ̀ tí ì rí nǹkan kan mo sọ fún yín pé ọjọ́ 4 gbáko la lò nílé àwọn ẹbí Akínsànyà. bẹ́ẹ̀ bá wo eléyìí ẹ rí i pé ó ń jó ṣọ̀kí eléjò àlàntá àti gbogbo ẹ̀ ló nìrànràn ẹ rí ẹ̀ ń wojó ló nìrànràn. àwọn pẹ̀ ọkọ̀ ọ̀lù. àwọn eégún tí ẹ̀ ń wò yìí ni àwọn tí wọ́n wá láti Ìjẹ̀bú ìyẹn ló jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Ajíbóògùn sọ̀rọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi àwọn ni wọ́n kó gbogbo àwọn eégún wọ̀nyí wá láti Ìjẹ̀bú. Sunday Ajíbóògùn sọ̀rọ̀ arápá ní kàá ẹ̀kú ọdún ẹ̀kú ìdùn ẹ̀rí alanta àtòríṣiríṣi ijó ni eégún eléyìí jó ẹ̀rí pé bó ṣe ń jó níyà àbọ̀ náà ń bá jó àwọn tó ń náwó fún oníbàjẹ́ owó ẹ̀yẹ ò ní sùn yín lókè kan náà ìmí ilẹ̀ tún rí yìí o ẹ̀jẹ̀ àwọn wo ijó lónìí rànran. bàbá wa Sunday Ajíbóògùn sọ̀rọ̀ arápá ní kàá àwa ń fi kí wọn pé wọn kò palẹ̀mọ́ ọdún eégún nílùú Ìjẹ̀bú àjọ máa péjú ṣe é ní agbára Ọlọ́run arúgbó àgbè wa sàágbè wa nígbà tẹ́yìn náà ti wá ẹ̀ tí wàá bá wa dá ìlú àrà tó yẹ lóṣòdì kò sígbà táwa náà ní wá ẹ̀rí màálù tí wọ́n tún mú wá òun lẹ́rí yìí eégún Ìjẹ̀bú tún di màálù ara kò ní tún ní alára nìyẹn. bàbá ti dúpẹ́ lọ baálé ọkọ̀ ìlú ká má gbàgbé Kókó Zaria àwù MC àdúpẹ́ gidigidi Alhaji Ganiu Àyìndé Kókó Zaria àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ̀kú àdúrótì ẹ̀kú ìnáwó ẹ̀kú ìnura owó ẹ̀yẹ òní sùn yín ná lágbára Ọlọ́run ọba àṣẹ ti dùn màrí. Aláyọ̀mí Òwọ́rì àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni olóyè Jímọ̀ eégún baba Rúkàyà Ìṣàgá Òkúmasè ahéré owó nígbàgede
ọmọ onílẹ̀ kan rẹ̀ fúrẹ́fúrẹ́ ọmọ onílẹ̀ kan rẹ̀ fúrẹ́fúrẹ́ ọmọ onílẹ̀ tó gbọ́kà tí ò gbé iṣu àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kú ìnáwó ẹ̀kú àdúrótì kò ní bàjẹ́ eégún baba Rúkàyà ó ṣe gbùgbùrú méje ẹ̀yà mẹ́fà owó ẹ̀yẹ òní fún ẹ ná ṣàdá òfin máa ṣe àdúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Akí olóyè Sẹ̀bílì afọbajẹ ìlú Ewu àdúpẹ́ bákan náà la kí Ajíbóògùn sọ̀rọ̀ Sunday arápáníkà àdúpẹ́ lọ́wọ́ wọn dáadáa ẹ̀rí màálù ni wọ́n náwó fún lọ́wọ́lọ́wọ́ báyìí Alhaji Yaya Akínsànyà àwọn lẹ́rí tí wọ́n náwó fún àwọn idán àti eégún láti ìlú Ìjẹ̀bú lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹni pé wọ́n tún náwó fún nílùú ẹkú náwó ẹkú ìnára ọwọ́ ṣe nígbà bẹ́ẹ̀ yìí náà ṣe máa ń lọ bá wọn ṣe níjẹ̀bú ṣe káàkiri òun ló jẹ́ kí àwọn eléyìí náà kí wọ́n wá láti wá bá wa lọ owó ẹ̀yìn òní sí inú ẹkú ìnáwó akẹ́rẹ́ àdúgbò ẹ̀wò bẹ́ẹ̀ náà la kí Jímọ̀ baálẹ̀ pápá Ewédàìró Lágége akínyìn o ànùmí ọmọ yìí ọkà ọmọ àdáwòrí gbólójú abọ̀dẹ̀dẹ̀ gbọ́mọṣọ́lẹ̀ láìtẹ́ ní agbègbàgbàlẹ̀ fún ọlọ́run bó bá pàmì á kúnlé ẹ̀ lóṣù bó bá dọ̀jọ́ alẹ́ wọn á kúnlé wọn ní kùkù màálù yarí ó dìbò lórí àmì bákan náà la kí ọlọ́pàá sí orílẹ̀ Agége Olúkòsì akínyìn pé ẹ̀kú àdúrótì gbogbo ẹbí Akínsànyà pápátá àti gbogbo ọ̀jẹ̀ ní Òṣòdì wọn ni ká máa dúpẹ́ ká máa lòyìn lọ́gbọ̀ ẹnu pé ẹ ṣe é pọ̀ akídàrósà Òkè Igbó akí Ifátọ́lá ní Ìlàsà gbogbo yín pápátá la kí wọn ni ká dúpẹ́ lọ́wọ́ yín. àwa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo olóyè agboolé Akẹ́rẹ́ ẹ̀rí lára àwọn eégún nílùú Ìjẹ̀bú. àwa ò kí ń he rárá dé ìpá máa yìí tí ò lọ́mọ nínú tẹ́ bá ti ń wò ó nínú gbogbo fọ́nrán tá a ti ń gbé jáde ẹ rí i pé fọ́nrán kan àrà kan àṣà kan àrà ọ̀tun ohun mèremère lọ́tùnlọ́tùn la máa ń mú wá èyí tá a tún mú wá látàgbò lé àwọn Akínsànyà yìí Akẹ́rẹ́ ọ̀jẹ̀ ti gbogbo ìlú Òṣòdì ìtẹ̀túrì bẹ́ẹ̀ ni Ìyá Àbọ̀ ni wọ́n dìde ní mẹ́sàn-án mẹ́wàá ni wọ́n náwó ní gbèjégbèjọ owó ẹ̀yẹ ò ní sùn yín ná ìyá gbogbo Lion Base ní ìbàjẹ́ ẹ̀rí ìmíì ni ó tún jáde yìí nínú àwọn àrà tí àwọn Ìjẹ̀bú tí wọ́n tún mú wá ìpè ní kí n pè é ni àbí kí ni ká pè é jẹ́gẹ́ ṣe máa wàrà àrà oríṣiríṣi lẹ máa wò nínú fọ́nrán torí tí mo ti wo àwọn kinní wọ̀nyí rí àmọ́ mi ní sọ bó ṣe máa dáa fún ẹ̀yin ẹ jókòó kẹ́ ẹ fi ẹ̀yìn ìdílé nǹkan àbí kẹ́ ẹ fi ẹ̀yìn kan lè dì kẹ́ ẹ máa gbẹ́dùn ẹ̀bọ̀ ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí Akẹ́rẹ́ ọ̀jẹ̀ tìlú Òṣòdì lọ́wọ́ yìí olóyè púpọ̀ ni ológbòjú ọ̀jẹ̀ ti gbogbo àgbáyé lábẹ́ Apálára ológbòjú ọ̀jẹ̀ ti gbogbo ọ̀jẹ̀ àgbáyé lábẹ́ Apálára ẹ̀rí àrà tí mo sọ fún yín pé kìíní yìí máa dá ẹ̀ tí ń wò ó ẹ̀rí Akẹ́rẹ́ náà ló jẹ májè ó bàjẹ́ lábẹ́ baálẹ̀ Ewédàìró ní Agége ṣe rárá
ẹ̀rí bó ti ń gbé orí bẹ́ẹ̀ ló ń gbèdì. bàbá wa sọ nípa gbogbo àwọn kinní wọ̀nyí tá a sọ bọ́dún yìí ṣe ń dùn ṣe ńlá yẹn ní àgbọ̀dọ̀ má dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ ti ilé agboolé Akínsànyà látòrí olóyè Afusatu Ajíṣegírí Bọ́jẹ̀ níyì ẹ̀ ń wo ara bí mo ṣe ń dárúkọ àwọn olóyè agboolé Akínsànyà ẹ̀ ń wo ara tí àwọn eégún Ìjẹ̀bú tí wọ́n ń dá lọ́wọ́lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ rí i pé eléyìí tún yàtọ̀ ó tún ga dáadáa àrà òní tán ní alára. Rí tà ń sọ eléyìí tún yàtọ̀ òdìlé nínú wọn láti rí olóyè Sùrájù Akínsànyà ọ̀tún akẹ́rẹ̀